Safulillah. Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadan Rasulullah. Hayya alal falat. Hayya alal salat. Qad qamati salat, qad qamati salat. Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, la ilaha illallah. La ilaha illallah. Muhammadan Rasulullah sallallahu alaihi wasallam. Allahu ni alájùlọ, Allahu Allahu ni Akbar. alájùlọ. Mo Allahu jẹ́rìí pé Alakoba. kò sẹ́nìkan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah. Mo Sigidi jẹ́rìí pé Kaaba. Muhammadu ni òjíṣẹ́ Allah. Wá sí àdúrà, wá sí àṣeyọrí, sọ̀láàtì ti ṣe tán. Allahu ni alájùlọ, Allahu ni alájùlọ. Kò sẹ́nìkan tí ó tọ́ láti jọ́sìn àyàfi ṣìgìdì Allah. Allahu ni alájùlọ. Allahu Alakoba. Ní orúkọ Allahu aláàánú, aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, olúwa gbogbo ẹ̀dá. Aláàánú, aláàánú jùlọ. Olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún. Ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà. Ọ̀nà àwọn tí o ṣe ìjẹra fún yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Jew. Àmín. Quran 9 verse 123. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́. Ẹ jẹ́ kí wọ́n rí ìle koko lára yín, kí ẹ sì mọ̀ pé dájúdájú Allahu wà pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. Quran 4 verse 89. Wọ́n fẹ́ kí ẹ ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́, kí ẹ lè jọ di ẹgbẹ́ kan náà. Nítorí náà, ẹ má ṣe mú ọ̀rẹ́ ààyò nínú wọn títí wọ́n fi máa kúrò nínú àìgbàgbọ́ wá sí ìlú Islam nítorí ẹ̀sìn Allahu. Tí wọ́n bá kẹ̀yìn, tí wọ́n ní àwọn ò ṣe ìsìláàmù mọ́, ẹ mú wọn kí ẹ sì pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn, kí ẹ sì má ṣe mú ọ̀rẹ́ ààyò tàbí olùrànlọ́wọ́ kankan nínú wọn. Quran 9 verse 5. Nítorí náà, nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán, ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn. Ẹ mú wọn, ẹ séde mọ́ wọn, kí ẹ sì bàjẹ́ wọn ní gbogbo ibùba. Tí wọ́n bá sì ronú pìwàdà, tí wọ́n ń kírun, tí wọ́n sì ń yọ sàká, ẹ yàgò fún wọn lójú ọ̀nà. Dájúdájú Allahu ni aláforíjì, aláàánú jùlọ. Quran 9 verse 23. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn bàbá yín àti àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ ààyò tí wọ́n bá gbọ́lá fún àìgbàgbọ́ lórí ìgbàgbọ́ òdodo. Ẹnikẹ́ni tó bá mú wọn ní ọ̀rẹ́ ààyò nínú yín, àwọn wọ̀nyẹn gan ni alábòsí. Quran 9 verse 111. Dájúdájú Allahu ti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn, nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra. Wọ́n ń jagun lójú ọ̀nà Allahu, wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn Allahu, wọ́n sì ń pa àwọn náà. Àdéhùn òdodo lọ́dọ̀ Allahu nínú Tọ́rà, Injil àti Kùránì, ta sì ni ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ ju Allahu lọ. Nítorí náà, ẹ dunnú sí okòwò yín tí ẹ ṣe, ìyẹn sì ni èrèjẹ ńlá. Quran 8 verse 12. Rántí nígbà tí Olúwa rẹ̀ fi mọ àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín. Nítorí náà, ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀. Èmi yóò ju ẹ̀rù sínú ọkàn àwọn tó ṣàìgbàgbọ́. Nítorí náà, ẹ máa gé wọn lọ́rùn, kí ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn. Quran 5 verse 33. Ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀, tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ni pé kí ẹ pa wọ́n, tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù, tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpáṣípáyọ̀, tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn. Ìyẹn ni ìyẹpẹrẹ fún wọn nílé ayé, ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Quran 9 verse 29. Ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn, àti àwọn tí kò ṣe ní èèwọ̀ ohun tí Allahu àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀, àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn tí a ti fún ní tírà.
ẹ gbógun tì wọ́n títí wọn yóò máa fi ọwọ́ ara wọn sanwó orí ní ẹni yẹpẹrẹ. Quran 8 verse 39 ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́, tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu nìkan pátápátá. Nítorí náà tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Quran 2 verse 216 a ti ṣe ogún ẹ̀sìn ní ọ̀ranyàn lé yín lórí o, ohun ìkórìíra sì ni fún yín. Ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan kí ohun náà sì jẹ́ oore fún yín, ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan kí ohun náà sì jẹ́ aburú fún yín. Allahu nímọ̀, ẹ̀yin kò sì nímọ̀. Quran 2 verse 191 ẹ pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n, kí ẹ sì lé wọn jáde kúrò níbi tí wọ́n ti lé yín jáde. Ìfòòró le ju pípa lọ. Ẹ má ṣe bá wọn jagun ní mọ́ṣáláṣí haram àfìgbà tí wọ́n bá ń bá yín jà nínú rẹ̀. Nítorí náà tí wọ́n bá jà yín lógun, ẹ jà wọ́n lógun. Báyẹn ni ẹ̀san àwọn aláìgbàgbọ́. Quran 8 verse 67 kò yẹ fún ànábì kan láti ní ẹrù ogun títí ọwọ́ rẹ̀ máa fi ba àwọn ọ̀tá rẹ̀ lórí ilẹ̀ dáadáa ní ti pípa. Ẹ̀yin ń fẹ́ ìgbádùn ayé, Allahu sì ń fẹ́ tọ̀run. Allahu sì ni alágbára ọlọ́gbọ́n. Quran 33 verse 61 wọ́n di ẹni ìṣẹ́bilé níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n. Wọ́n máa mú wọn, wọ́n sì máa pa wọ́n tààrà. Quran 9 verse 14 ẹ jà wọ́n lógun. Allahu yóò jẹ wọ́n níyà láti ọwọ́ yín. Ó máa yẹpẹrẹ wọn, ó máa ràn yín lọ́wọ́ lórí wọn, ó sì máa wo ọkàn ìjọ onígbàgbọ́ òdodo sàn. Quran 27 verse 91 ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ìlú yìí, ilẹ̀ Mẹ́kà, ẹni tí ó ṣe ní ààyè ọ̀wọ̀ tirẹ̀ sì ní gbogbo nǹkan. Wọ́n sì pa mí ní àṣẹ pé kí n wà nínú àwọn mùsùlùmí. Quran 5 verse 101 ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe máa béèrè nípa àwọn nǹkan ṣáá tí a bá fi hàn yín. Ó máa kó ìpalára bá yín. Tí ẹ bá sì ń béèrè nípa àwọn nǹkan tó yẹ láti béèrè nípa ẹ̀sìn, nígbà tí a ń sọ àlùkùránì kalẹ̀ lọ́wọ́, a máa fi hàn yín. Allahu ti ṣe àmójúkúrò nípa rẹ̀. Allahu ni alájùlọ. Aláàkóbá. Ògo ni fún Olúwa mi àtóbi. Ògo ni fún Olúwa mi àtóbi. Ògo ni fún Olúwa mi àtóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakal abudu. Allahu ni alájùlọ. Allahu aláàkóbá. Allahu ni alájùlọ. Allahu aláàkóbá. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu aláàkóbá. Ní orúkọ Allahu, aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Júù. Àmín. Quran 106 ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùréṣí láti wà papọ̀ nínú ààbò. Fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. Nítorí náà, ẹ̀yin ará Kùréṣí, ẹ máa jọ́sìn fún Allahu Olúwa ilé Kàbá yìí, ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ebi, tí ó sì fún wọn lọ́kànbalẹ̀ ní àsìkò ìpayà. Quran 111 ọwọ́ Àbílàábì méjèèjì ti ṣòfò, òun náà sì ṣòfò. Àwọn dúkìá rẹ̀ àti ohun tí ó ń ṣe níṣẹ́, ìyẹn àwọn ọmọ rẹ̀, kò sì ní rọ̀ lọ́rọ̀ níbi ìyà. Ó sì máa wọ inú iná eléjò fòfò, àti ìyàwó rẹ̀ aláàárù igi ìṣẹ́pẹ́ ẹlẹ́gùn, ó máa wọná. Igba ọ̀pẹ pọ̀npọ̀rán máa wà ní ọrùn rẹ̀. Quran 58
Suratul Al-Mujadila. Dájúdájú Allahu ti gbọ́ ọ̀rọ̀ obìnrin tó ń bá ọ ṣe àríyànjiyàn nípa ọkọ rẹ̀ tí ó sì ń ṣàròyé fún Allahu. Allahu sì ń gbọ́ ìsọ̀rọ̀gbèsì ẹ̀yin méjèèjì. Dájúdájú Allahu ni olùgbọ́ olùríran. Àwọn tó ń fi ẹ̀yìn ìyàwó wọn wé ti ìyá wọn nínú yín, àwọn ìyàwó kì í ṣe ìyá wọn o. Kò sí ẹni tí ó jẹ́ ìyá wọn bí kò ṣe ìyá tí ó bí wọn lọ́mọ. Dájúdájú wọ́n ń sọ aburú nínú ọ̀rọ̀ àti ọ̀rọ̀ irọ́. Dájúdájú Allahu ni alámójúkúrò aláforíjì. Àwọn tó ń fi ẹ̀yìn ìyàwó wọn wé ti ìyá wọn, lẹ́yìn náà tí wọ́n ń ṣẹ́rí kúrò níbi ohun tí wọ́n ń sọ, wọ́n máa tú ẹrú kan sílẹ̀ lóko ẹrú síwájú kí àwọn méjèèjì tó lè súnmọ́ ara wọn. Ìyẹn ni a fi ń ṣe wáàsí fún yín. Allahu sì ni alámọ̀tán nípa ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́. Ẹni tí kò bá rí ẹrú, ó máa gba ààwẹ̀ oṣù méjì ní tẹ̀léǹtẹ̀lé síwájú kí àwọn méjèèjì tó lè súnmọ́ ara wọn. Ẹni tí kò bá ní agbára ààwẹ̀, ó máa bọ́ 60 tálíkà. Ìyẹn nítorí kí ẹ lè ní ìgbàgbọ́ òdodo nínú Allahu àti òjíṣẹ́ rẹ̀. Ìwọ̀nyí sì ni àwọn ẹnu ààlà òfin tí Allahu gbé kalẹ̀ fún ẹ̀dá. Ìyà ẹlẹ́ta eléro sì wà fún àwọn aláìgbàgbọ́. Dájúdájú àwọn tó ń yapa Allahu àti òjíṣẹ́ rẹ̀, a ó yẹpẹrẹ wọn gẹ́gẹ́ bí a ṣe yẹpẹrẹ àwọn tó ṣíwájú wọn. A kúkú ti sọ àwọn áyà tó yanjú kalẹ̀. Ìyà tí ń yẹpẹrẹ ẹ̀dá sì wà fún àwọn aláìgbàgbọ́. Ní ọjọ́ tí Allahu yóò gbé gbogbo wọn dìde, ó sì máa fún wọn ní ìró ohun tí wọ́n ṣe níṣẹ́. Allahu ṣe àkọsílẹ̀ rẹ̀, àwọn sì gbàgbé rẹ̀. Allahu sì ni arínúróde gbogbo nǹkan. Ṣé o kò wòye pé dájúdájú Allahu mọ ohunkóhun tó wà nínú àwọn sánmọ̀ àti ohunkóhun tó wà nínú ilẹ̀ ni? Kò sí ọ̀rọ̀ ìkọ̀kọ̀ kan láàrin ẹni mẹ́ta àfi kí Allahu ṣe ìkẹrin wọn, àti ẹni 5 àfi kí Allahu ṣe ìkẹfà wọn. Wọ́n kéré sí yẹn, wọ́n tún pọ̀ ju ìyẹn lọ àfi kí ó wà pẹ̀lú wọn ní ibikíbi tí wọ́n bá wà. Lẹ́yìn náà, ó máa fún wọn ní ìró ohun tí wọ́n ṣe níṣẹ́ ní ọjọ́ àjíǹde. Dájúdájú Allahu ni onímọ̀ nípa gbogbo nǹkan. Ṣé o kò rí àwọn tí a kọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ fún? Lẹ́yìn náà tí wọ́n tún padà síbi ohun tí a kọ̀ fún wọn, wọ́n ń bára wọn sọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ lórí ẹ̀ṣẹ̀, àbòsí àti ìyapa òjíṣẹ́. Nígbà tí wọ́n bá sì dé ọ̀dọ̀ rẹ, wọn yóò kí ọ ní kíkí tí Allahu kò fi kí ọ. Wọ́n sì ń wí sínú ẹ̀mí wọn pé, kí ni kò jẹ́ kí Allahu jẹ wá níyà lórí ohun tí à ń wí ní ìkọ̀kọ̀? Iná Jahannama máa tó wọn, wọ́n máa wọ inú rẹ̀, ìkángun rẹ̀ sì burú. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, nígbà tí ẹ bá ń bára yín sọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀, ẹ má ṣe sọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ lórí ẹ̀ṣẹ̀, àbòsí àti ìyapa òjíṣẹ́. Ẹ bára yín sọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ lórí iṣẹ́ rere àti ìbẹ̀rù Allahu. Ẹ bẹ̀rù Allahu, ẹni tí wọn yóò kó yín jọ sí ọ̀dọ̀ rẹ̀. Dájúdájú ọ̀rọ̀ ìkọ̀kọ̀ burúkú ń wá láti ọ̀dọ̀ Àṣàìtán, nítorí kí ó lè kó ìbànújẹ́ bá àwọn tó gbàgbọ́ ní òdodo. Kò sì lè fi kinní kan kó ìnira bá wọn àfi pẹ̀lú ìyọ̀ǹda Allahu. Allahu sì ni àwọn onígbàgbọ́ òdodo gbára lé. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, nígbà tí wọ́n bá ń sọ fún yín pé kí ẹ gbára yín láàyè nínú àwọn ibùjókòó, ẹ gbára yín láàyè. Allahu yóò fààyè gbà yín. Nígbà tí wọ́n bá sọ pé ẹ dìde síbi iṣẹ́ rere, ẹ dìde sí i. Allahu yóò ṣàgbéga àwọn ipò fún àwọn tó gbàgbọ́ ní òdodo àti àwọn tí a fún ní ìmọ̀ nínú yín.
Allahu sì ni alámọ̀tán nípa ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, nígbà tí ẹ bá bá òjíṣẹ́ sọ̀rọ̀ àtẹ̀sọ, ẹ fi ọrẹ títa sínú ọ̀rọ̀ àtẹ̀sọ yín. Ìyẹn lóore jùlọ fún yín, ó sì fọ̀ yín mọ́ jùlọ. Tí ẹ ò bá sì rí ọrẹ, dájúdájú Allahu ni aláforíjì, aláàánú jùlọ. Ṣé ẹ ń páyà òṣì níbi kí ẹ máa ti ọrẹ síwájú àwọn ọ̀rọ̀ àtẹ̀sọ yín ni? Nígbà tí ẹ ń ṣe yẹn, Allahu sì gba ìrònúpìwàdà yín. Nítorí náà, ẹ kírun, ẹ yọ sàká, ẹ tẹ̀lé ti Allahu àti òjíṣẹ́ rẹ̀. Allahu ni alámọ̀tán nípa ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́. Ṣé o rí àwọn ṣọ̀bẹ̀ṣèlú mùsùlùmí tí wọ́n mú ìjọ kan tí Allahu bínú sí ní ọ̀rẹ́, ìyẹn àwọn Yẹ̀wúdí? Wọn kì í ṣe ara yín. Àwọn mùnáfìkì kì í ṣe ara ẹ̀yin mùsùlùmí. Wọn kì í ṣe ara wọn. Àwọn mùnáfìkì kì í ṣe ara àwọn Yẹ̀wúdí. Wọn yóò sì máa búra lórí irọ́, wọ́n sì mọ̀. Allahu ti pèsè ìyà líle dè wọ́n. Dájúdájú ohun tí wọ́n ń ṣe níṣẹ́ burú. Wọ́n ń fi ìbúra wọn ṣe ààbò, wọ́n sì ń ṣẹ́rí àwọn ènìyàn kúrò lójú ọ̀nà ẹ̀sìn Allahu. Nítorí náà, ìyà tí ń yẹpẹrẹ ẹ̀dá wà fún wọn. Àwọn dúkìá wọn àti àwọn ọmọ wọn kò ní fi kinní kan rọ̀ wọ́n lọ́rọ̀ ní ọ̀dọ̀ Allahu. Àwọn wọ̀nyẹn ni èrò inú iná, olùṣègbére sì ni wọ́n nínú rẹ̀. Ní ọjọ́ tí Allahu yóò gbé gbogbo wọn dìde pátápátá, wọn yóò sì máa búra fún un gẹ́gẹ́ bí wọ́n ṣe ń búra fún yín. Wọ́n ń lérò pé dájúdájú àwọn ti rí nǹkan ṣe. Gbọ́, dájúdájú àwọn gan-an ni òpùrọ́. Àṣàìtàn jẹ gàba lé wọn lórí, ó sì mú wọn gbàgbé ìrántí Allahu. Àwọn wọ̀nyẹn ni ìjọ àṣàìtàn. Gbọ́, dájúdájú ìjọ àṣàìtàn, àwọn ni ẹni òfò. Dájúdájú àwọn tó ń yapa Allahu àti òjíṣẹ́ rẹ̀, àwọn wọ̀nyẹn wà nínú àwọn olùyẹpẹrẹ jùlọ. Allahu kọ́ ọ pé dájúdájú mo máa borí èmi àti àwọn òjíṣẹ́ mi. Dájúdájú Allahu ni alágbára olùborí. O ò ní rí ìjọ kan tó gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn kí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tó bá yapa Allahu àti òjíṣẹ́ rẹ̀. Kódà wọn ò bá jẹ́ àwọn bàbá wọn, tàbí àwọn ọmọ wọn, tàbí àwọn arákùnrin wọn, tàbí àwọn ìbátan wọn. Àwọn wọ̀nyẹn ni Allahu ti kọ ìgbàgbọ́ òdodo sínú ọkàn wọn. Allahu sì fi ẹ̀rí òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ràn wọ́n lọ́wọ́. Ó sì máa mú wọn wọ inú àwọn ọgbà ìdẹ̀ra, èyí tí àwọn odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀. Olùṣègbére ni wọ́n nínú rẹ̀. Allahu yọ́nú sí wọn, wọ́n sì yọ́nú sí Allahu. Àwọn wọ̀nyẹn ni ìjọ Allahu. Gbọ́, dájúdájú ìjọ Allahu, àwọn ni olùjèrè. Allahu ni alájùlọ. Allahu Kabaru. Ògo ni fún Olúwa mi, atóbi. Ògo ni fún Olúwa mi, atóbi. Ògo ni fún Olúwa mi, atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Allahu akabaru. Ògo ni fún Olúwa mi, atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi, atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi, atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu akabaru. Allahu ni alájùlọ. Allahu akabaru. Ògo ni fún Olúwa mi, atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi, atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi, atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu akabaru. Ìkíni, àdúrà àti ohun rere jẹ́ ti Allah. Ìdẹ̀ra fún ọ, ìwọ ànábì, àti àánú Allah àti ìbùkún rẹ̀. Ìdẹ̀ra fún wa àti àwọn ìránṣẹ́ Allah. Assalamu alaikum. Nítorí pé kò sí kinní kan àyàfi Allah.
ayú àti ànàbí pé mo jẹ́rìí pé muhammadu ni ìránṣẹ́ àti alálìbádìlá òjíṣẹ́ ìsọ́lì Allah. Àlàáfíà fún yín. assalamu alaikum warahmatullahi Àlàáfíà fún yín. assalamu alaikum warahmatullahi